Sọjí ẹ bẹ̀rẹ̀ jó ìlú Sọjí ó dùn jù gan. Welcome Mr. Soleko Adésọjí tẹ̀rẹ̀ tí màá tún ti dé. Welcome Mr. Soleko Adésọjí tẹ̀rẹ̀ tí màá tún ti dé. Welcome Mr. Soleko Adésọjí tẹ̀rẹ̀ tí màá tún ti dé. Welcome Mr. Soleko Adésọjí tẹ̀rẹ̀ tí màá tún ti dé. a tún ti dé sórí ètò lónìí ṣọwọ́ ń yálé léyìí láti Dayọ̀ Agboola rédíò TV mo ṣáà ní àwa náà ní bàbá a tún ti dé àwọlé sórí ètò ṣọwọ́ ń yá o Dayọ̀ Agboola rédíò TV Baltimore la fi kalẹ̀ sí o tẹ́ ẹ bá ń gbọ́ wa mo ní kò sẹ́yẹ tó lè dorí kodò bí àdán láyé àfẹ́lẹ́ ìtẹ́jẹ́ ọba tẹnu ẹ̀ jáde orin Sọjí la gbé wọlé Solek Sọjí òun ló gbé wa wọlé Solek
ó ní Sọjí ti dé ságbo ẹ̀jọ̀ máa jó bàbá ló ń táwọn orí ètò ẹ̀jọ̀ jẹ́ á máa gbọ́ ṣọwọ́ ń yá lẹ́tò tó ń lùgbòrò pa ẹ̀jẹ̀ á máa gbọ́ ṣọwọ́ ń yá lẹ́tò tó ga bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ á máa wò ó Dayọ̀ Agboola rédíò TV nílé bó ní ká lè pè ná nílé agodo tó kí kó kọjá bìkẹ́àpù. arákùnrin yìí ń kọrin Sọjí Sólẹ́kì èèyà. ẹ wò bó ṣe ń ràpù lọ ó kọjá bẹ́ẹ̀. Okay, hyper, I'm gonna make you go hyper, n ó jẹ́ kó yọ̀ kọjá ohun tó ń ṣẹlẹ̀. Hyper, máa jẹ́ kó go hyper, ó kọjá bẹ́ẹ̀ hyper what? Hypertension kọ́ o, hyper enjoyment ni yes girl. Sọjí Sólẹ́kì ẹ̀sọ̀jẹ́. mo ní àǹfààní wà fún yín láti pè wá wọlé sórí ètò ẹ pè wá sórí 443-410-2427 tó bá jẹ́ pórílẹ̀-èdè tó kọjá lamẹ́ríkà lẹ́wà ẹ fi +1 síwájú ẹ̀ Adéníyì Adélékè mo rí yín o ẹ kú àbọ̀ Dámiláre Daniel bó o ní mo rí yín ẹ kú àbọ̀ ẹ wo ọ̀nà bí mo ti mọ́nítọ̀ rẹ̀ pọ̀ kò jẹ́ kí n lè rórúkọ àwọn èèyàn tó wà lórí ètò ṣùgbọ́n bí bá ṣe rí yín kọ̀ọ̀kan wọ́n mọ lù yín lọ́gọ ẹnu wọ́n mọ kí yín Muyideen Àyànkúnlé orí yín Aṣíwájú Wálé Aróbíẹ̀kẹ́ mo rẹ́yìn náà Ọlámilékan AD Prime mo rí yín mo sọ fún yín pé rédíò station wa ti gbàràgà báyìí ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ tẹlifíṣàn wa ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ àdínkù lẹ́gbẹ́ wọn lo fóònù láti fi ṣe station o báyìí àwọn tẹlifíṣàn àwọn kámẹ́rà táwọn èèbó kó dé táwọn èèbó ṣe ó là ń lò ẹ̀yin náà ò bóyá kílíà bí ojú ọmọdé ẹ̀yin ó rè é wò sáǹdì wa gan náà ọkọjá bìkẹ́fù yín dè mí gan lọ́rùn bóyá ń sọ̀rọ̀ yìí ń dà lọ́rùn ẹ̀yìn. ń gbọ́ tó bá bú ẹ sọ fún wọn pé àdé màá ṣe ya wèrè ni àdé broke wọ́n jẹ gbèsè ni àní àdé màá ṣe ya wèrè ni. àdé broke ṣàǹjẹ gbèsè ni àbí wọn lówó lọ́wọ́ mọ́ ni ìyẹn ló ṣe wọ́n náà wakunlé mú bí egbére ọ̀dà yàn mọ̀ wọ́n ré èèyàn wọ́n yọkùn lójú wọ́n ṣe kun nímú wọ́n mú kú mẹ́kọ àwọn ìrọ̀rùn àwọn dàdá dídí àwọn ọ̀dọ̀yọ̀ àwọn sùẹ̀gbẹ̀ àwọn ìrọ̀gbọ̀n SOJ kí ló dé àwọn wo náà wá ṣe ọ́ tó bẹ́ẹ̀ orin eléyìí dùn o mọ́mí wa mo rí yín màmá Dorcas Adébọ̀gún màmá Tọ́pẹ́ màmá Tósìn mo rí yín o ẹ kú àbọ̀ ṣàlàáfíà lẹ́wà ọlọ́wọ́ bá wa lọ́rẹ̀ mí yín mọ́mí wa God bless you ma. àwọn ìyá dáadáa nù God bless you.
ọ̀gbẹ́ni bọ̀sùn mo rẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe ń wọlé àní Ṣówónyá ló ń lọ lọ́wọ́ Ṣówónyá rèé láti Dayọ̀ Agbọ́lá rédíò TV tẹ́ ẹ bá fẹ́ bá wa dòwò pọ̀ ẹ lè pè wá sórí nọ́mbà ilé yìí 443-760-8578 ẹ pè wá sórí ìyún studio nọ́mbà wà nù ìyẹn la máa pè wá sí 443-760-8578 èmi gan ọmọ bọ̀tí èmi bọ̀tí Ọláìdé Sẹ̀míù ẹ kú àbọ̀. Tùgbà in the club Ẹ̀sòjé Sọjí Solek. ó jó eléyìí wàá jó ìgò dánsàm jọ. Fújì jùjú hip hop àkópọ̀ iju music hip hop jùjú fújì ó nìyẹn iju fújì. Lù pàlísè lèkútàyà ẹ̀mí sọ mí lẹ̀ ń bọ̀ náà ẹ̀mí sọ mí lẹ̀ ń bọ̀ jẹ́ ń jó Sólẹ́kì. ó tiẹ̀ lè lẹ̀ tó o bá ti ń wètò Ṣówónyá tó o bá lẹ̀ omi ìṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni yé. Bruce Ọláìdé Adéjùmọ̀ mo rí yín o wọ́n ní Ṣówónyá lẹ́tọ̀ tá a fẹ́ gbọ́ o ẹ ṣé ẹ máa gbọ́. Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi láti UK ẹ mọ̀ kú àbọ̀ mo ní ọpọ́ ti sún ìlú ti yí orí ti chẹ́ǹgì yéés kele bọ́lọ́bọ́lọ́ sẹ́lẹ̀ bọ́lọ́bọ́lọ́ ó lálẹ́ wù. Ẹ̀sòjé yẹn náà rèé láìfù lélẹ̀ ìṣá láìfù ni. Adéwálé Ọlọ́lá bò ní ọ̀rẹ́ mi how you dey ẹ kú àbọ̀ sórí ètò yẹ́sọ́ mo ní ọ̀pọ̀ tí ń sún ìlú ti yí orí ti chẹ́ǹgì àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ńgbà tá a bá tún ṣe àjọ̀dún ọdún kejì tá a dá lé iṣẹ́ yìí lẹ̀ dúróònù láàfin mọ́ rìkọ́ọ̀dù dúróònù ẹ mọ̀ nǹkan tó pé dúróònù mọ́síìnì tó máa ń pò bí aropílẹ̀nì ohun táwọn èèbó ṣe tí máa ń pò bí ẹyẹ irú eléyìí tí ẹ̀gbọ́n mi kan tórè fi gíré bọ́ ó ṣe bẹ́ẹ̀ yẹ àjẹ́ ni bó ṣe rèé fi gi jábọ́nù ńgbà tó ń fò ní patí ó lẹ́yìn àjẹ́ tí wọ́n à ń débí láti arigidi lọ́ba rèé bọ́ dúróònù ni o èé gòlùbà. Ẹ̀sòjé wàláìtàláì làsínáwá máa gbádùn ẹ kọjá àbìkíáfù bí ìgbà tẹ́ èbó bá ń gbádùn sìgá bẹ́ẹ̀ ni mo ṣe gbádùn Ẹ̀sòjé ẹjẹ́ pẹ́sà Ṣínà Peter káwọn náà bá wa dá sí i bó o ní bọ́lá ẹgbà wọlé apá abẹ́hùn ẹgbà wọlé ọyẹ ẹwọlé ẹ mọ̀ jẹ́ wọ́yà ọkọ yín lẹ́sẹ̀ o wọn fẹ́ kẹ́ rèé ṣubú o wọn fẹ́ kẹ́ rèé nálẹ̀ o ọyẹ ẹwọlé. Ijú ẹ̀dá wò ó lè zó lè bà ọ̀yá. Boys and girls sóyá o. Boys and girls ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ń Dayọ̀ Agbọ́lá rédíò TV mọ́mí and daddy kò yẹ̀yìn náà lẹ̀ àní ẹ máa bọ̀ ń Dayọ̀ Agbọ́lá rédíò TV yẹ́sìkẹ̀ níbẹ̀ láti ṣètò Ṣówónyá Maureen Ajawe I can see you God bless you. Ṣínà Peter lélẹ́yìí alákànbí. Sugar mommy sugar daddy ó yá o yá lọ ságo ṣínà o níjọ náà mọ kẹ́tì kébé tó kàn fà yájọ́ àfojújú sẹ́ńtà
unlimited fàájì àwọn guys ló nìyẹn. wọ́n ní ẹ̀gbọ́n rúbọ̀ tó ń lọ lọ́wọ́ Ṣínà Peter láyé ìgbà ń rèé ọkọjá abìkíápù lẹ́sù ìyá ibùdíìrìn ẹ̀mí sọmílẹ̀ ń bọ̀ náà ń bọ̀. Aṣíwájú Àfọlábí Tóní Akínlọ́nù mo mọ̀ rí yín ẹ kú àbọ̀ sórí ètò wa Ṣówónyá lélẹ́yìí o Dayọ̀ Agbọ́lá rédíò TV mo lọ́pọ̀ ti sún ìlú ti sún orí ti chẹ́ǹjì àwọn èèbó wọ́n ti ṣe máṣíìnì tá à ń lò nísìnyí ó yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ẹ̀yin náà rí bó ṣe ń bọ́ sí ó yàtọ̀ sí tá à ń lò tẹ́lẹ̀ ẹ lè pè wá wọlé lórí ètò yẹ́sìkẹ́ ẹ̀yin nọ́mbà tẹ́ lè pè wá sí náà nù lórí ẹ̀rọ òwòrán yín bó jẹ́ lẹ́yìn ètò ni bó dẹ̀ jẹ́ pé ẹ̀yìn ètò lọ́wọ́lọ́wọ́ èèbó ti ṣe ó yàtọ̀ ẹ̀yin níbi tẹ́ èèbó ti ṣiṣẹ́ tó rinlẹ̀ màmá wípé Dayọ̀ Agbọ́lá rédíò TV lẹ́wà o níbi tọ́wọ́ èèbó ti ń jà rìndìrìndìrìn tọ́wọ́ èèbó ti ń jà ròdòdòdò ẹ̀yin náà wò bóyá clear ẹ gbọ́ sound direct eléyìí yàtọ̀ sí Facebook live television station ni yes sir. ìrọ̀lẹ́ ń pa Yorùbá o Haúsá o Ìgbò ọmọ Nàìjíríà la. mo ní káàkiri àgbálá ayé náà ń gbọ́ Dayọ̀ Agbọ́lá rédíò TV ọ̀kan lára àwọn ètò tá à ń ṣe ní Ṣówónyá ètò míì wà tó ń jẹ́ Hot5 ètò míì ń bẹ tó ń jẹ́ àyọkà ètò míì wà tó ń jẹ́ ẹkú ìyànjú ètò míì ń bẹ tó ṣe hour of breakthrough ní ètò míì wà hour of salvation ètò míì wà choose life là ń pè é ó lọ káàkiri mo ní ètò tuntun kan tó ń bọ̀ máyọ̀kún ni níbi tẹ́ẹ̀tì máa gbádùn ara yín pẹ̀lú ẹ̀rín sàkìtì yéé lè bó sí gàdúndó rìbáṣkáyà kí ló dé wọ́n ní mòsíkì inú ẹ̀mí yá kó kùtà ẹ̀mí sọ mí lẹ́nà ń bọ̀. Ṣínà Peter kọ́ bákan náà ni n ò ní kí o kọrin tán tí ó gbé náà kúrò lẹ́nu ẹ̀. Ẹ gbàgbé ọ̀tẹ̀ ẹ jẹ́ ká máa jó mẹ́kùnà dáńsì o mẹ́kùnà. Èyí o kọ́ tó wọ́n á pa lòmí wọlé èyí o kọ́ tó jádọ́dọ̀ bàbá wa rolling dollar àwọn agbábẹ̀ wọ yàrá kéde jẹ́sìkẹ́ rolling dollar rèé. Mbó. Ìyàwó tó bá kọ̀ ẹ́ torí pówó ò sí. Ìyàwó tó kọ̀ ọ́ sílẹ̀ nítorí pówó ò sí. Tówó bá dé ṣó yẹ kó gbà padà. Ìbéèrè nu wa gbọ́. Ó wù kó padà wá yẹ́sìkẹ́. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín kí ló dé tóbi máa ń kọkùnrin lẹ̀ tí ò bá sówó lọ́wọ́ rẹ̀ ṣé owó nìfẹ́ ni ẹ gbọ́ sówó nìfẹ́ ni ẹ̀yin obìnrin wa dípẹ́ lórí ètò ẹ gbọ́ sówó nìfẹ́ ni ẹ̀yin wọn ní wọ́n sọ Ìbàdàn pakuru lónìí Ìbàdàn láìṣètò tòní
àbẹ́ mọ̀ pé Ìbàdàn ní sóòsù ọ̀ ni wọ́n lẹ́ran kí lọ jẹ lánàá ẹran síkì ni kí wàá lè jókòó kú sí sí àní bó o ní sóò yẹn sùn ọ̀gan ẹ̀yìn ṣìṣì jayéjayé ṣìṣì jayéjayé ẹ wà lẹ́mìí sa mo wá béèrè pé kí ni kí n rà fún ẹ. káláyèsí ni a ní kán ra McDonald fóun a ní kán ra Chinese food lẹ̀ fóun a ní kán gbóhùn lọ sí Wayman àbí kán gbóhùn lọ sí Costco kó lè ra nǹkan mo. ó yẹ. a sáré wọ yàrá àkéde wa ní gbẹrẹgbẹgí ní ráńpẹ́ orin eléyìí bá ti gbẹnu lélẹ̀ báyìí yàrá àkéde la máa wọ̀ lọ ókè aya wà nílé ọmọ wà nílé. ètò Sówónyá tó ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́ Sówónyá. ètò Sówónyá ti dóde o Sówónyá ti dóde o ẹ wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sówónyá ti dé torí tòní àtúndùn kó dàgbọ́ngbọ́n akọ́sí Sówónyá ti dé. bẹ́ẹ̀ ni o ẹ kú lé làákàrà lé ẹ̀rì wá ní tèrò ọ̀nà ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ ẹ̀ tí ń retí. Sówónyá yóò máa bá fẹ́fẹ́ sọ̀rẹ́ níkànnì yìí Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà méje alẹ́ ni ní Nàìjíríà agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom béèyàn bá mí ìṣètò Sówónyá lọ́jọ́ kan bí ẹni fi ìgún ọ̀sọ̀ ògiri gbígbẹ ni Sówónyá pẹ̀lú Samis Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV ẹ ò gbọ́dọ̀ mí ìṣí ẹ̀. ẹ wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sówónyá ti dé torí tòní àtúndùn kó dàgbọ́ngbọ́n akọ́sí Sówónyá ti dé. There is a company in America, everybody call it Pleasant Services. You better call them for your event planning. The Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, they are wonderful. Ká má tiẹ̀ wá sọ tadarí ètò, alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wà pájú. Pabambari ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ́fẹ́ tẹ́ ò ní rí ní The Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 5344434 tàbí +14437 60858. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Call them for your event planning. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. My gift will pay for me. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Orin lẹ̀bùn mi, eléré ni mí. Adẹ́rìn kò sónú mo jẹ́ mo lè fi dùrù dára torí ẹ̀bùn mi ni. Ẹ̀bùn mi máa lànà fún mi. Ẹ̀bùn mi my gift a fantastic program àgbọ́túngbọ́ ètò bàbá ètò alárinrin ibi tẹ́ ó ti máa ṣalábàápàdé oríṣiríṣi ẹ̀dá tó lẹ́bùn tó ń lo ẹ̀bùn nínú ayé ní gbogbo ọjọ́ ajé Monday àti ọjọ́ ẹtì Friday ní Dayọ̀ Agboola Radio TV time 5 p.m. upcoming artists can also come on the program to show their gift. Àǹfààní lálẹ́lẹ́ yìí fún gbogbo àṣẹ̀ṣẹ̀dìde ẹlẹ́bùn tó fẹ́ kí gbogbo ayé rí ẹ̀bùn òun ní Dayọ̀ Agboola Radio TV agogo 5 ìrọ̀lẹ́ ni yóò máa wáyé ní gbogbo ọjọ́ Monday àtọjọ́ Friday. Ọ̀pọ̀ ló lẹ́bùn tó jẹ́ wípé wọ́n fi ń fọṣọ pọnmi gbálẹ̀ dáná nínú ilé ìdáná kó má bàa wá rí bẹ́ẹ̀. Ìwọ upcoming tó ń gbọ́ mi yọjú sí wọn lórí ètò ẹ̀bùn mi my gift ó wà interesting domi alàgbà bọ̀rọ̀gìnì yungbayungba ẹ gbà bẹ́ẹ̀. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi.
hour of salvation wákàtí ìgbàlà ó wí fún sákéù lórí igi wípé sọ̀kalẹ̀ wá nítorí lónìí ni ìgbàlà wọ ilé rẹ̀. Hour of salvation shall be coming up on Dayo Agboola Radio TV every Tuesday by 3 p.m. The man of God is equipped to deliver the word of salvation. Pastor Ezekiah Ilufoye, Senior Pastor of Christ Apostolic Church, Salvation Center, situated at 10710 Marius V Road, Randastan, MD 21133. This is your hour of salvation. Never postpone it to tomorrow. Má fi gbàlà rẹ dọ́là. Because tomorrow may be too late. Jesus Christ, the Son of the Most High God, gave his life to save us. Nítorí ìdí èyí, ẹ jẹ́ ká pàdé olùṣọ́-àgùntàn Ezekiah Ilufoye ti ìjọ CAC Salvation Center lórí Dayo Agboola Radio TV ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday lágogo 3 ọ̀sán. Wákàtí ìgbàlà, wákàtí ìgbàlà, ìwọ tí a ti gbàlà dìde fún ìgbàlà ẹlòmíràn. Jésù Kristi ọmọ Ọlọ́run lolúwa, ẹ gbà bẹ́ẹ̀. gbogbo yín pátá ẹ kú ìyànjú 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 adéyànjú wà ládé àmì ọlọ́run adéyànjú wà ládé o. ọlọ́run adéyànjú wà ládé o. adéyànjú wà ládé o. bẹ́nìyàn bá jí ní kùtùkùtù òwúrọ̀ fẹ́ rí mọ́njò àì tó gba bí iṣẹ́ òòjọ́ rẹ̀ lọ irú wọn là á kí pọ́ kú ìyànjú nítorí ọwọ́ alápọn la ó mú sanra. òtítọ́ ni wípé kìràkìtà ò dọ́là ká ṣiṣẹ́ bí ẹrú ò dá nǹkan kan ọlọ́run ọba ni kó déyànjú wa ládé ní gbogbo ọjọ́ àlàmísì Thursday ní agogo 4 ìrọ̀lẹ́ 4 p.m. ní kẹ́ ẹ máa pàdé ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìbíyẹmí ọmọ òró wọlé AIJ lórí ètò yín ètò wa ẹ kú ìyànjú èyí tí gbogbo ayé ń gbóríyìn fún lórí Dayo Agboola Radio TV lágogo 4 ìrọ̀lẹ́ ọjọ́ Thursday tọ̀sẹ̀ yìí ẹ ò gbọ́dọ̀ miss ẹ̀. ọlọ́run adéyànjú wa ládé o. adéyànjú wa ládé o. Dayo Agboola ní bàbá o ní bàbá o ní bàbá o. Radio TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayo Agboola ní bàbá o ní bàbá o ní bàbá o. Radio TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. wọ́n ń gbọ́ lẹ́bíríwìyà o. bẹ́ẹ̀ ni mo sọ kò sírú ẹni lẹ̀ yìí o. Dayo Agboola ta rédíò TV kò sẹ́gbẹ́ ẹni lẹ̀ yìí o. Dayo Agboola rédíò TV ní Baltimore Maryland Dayo Agboola rédíò TV Dayo Agboola gbogbo ayé ló ń gbọ́. Jésù Kristi ti gbẹ̀bẹ̀ mi. Jésù Kristi ti gbẹ̀bẹ̀ mi. Jésù Kristi ti ṣètùtù mi. Jésù Kristi ti gbẹ̀bẹ̀ mi. Iye ni mo yàn, èmi ò yàn kó. Jésù Kristi ti bẹ̀bẹ̀ mi. ìròyìn ayọ̀ ni mo mú tọ̀ yín wá èyí tí ó ṣe ti gbogbo ènìyàn láti ilé iṣẹ́ ìránṣẹ́ the Good News Bearers International yan iye choose life Deuteronomy 30:19 èyí tí ó máa dẹ́sẹ̀ tí gbọ́ yín gbogbo ọjọ́ Wednesday agogo 5 ìrọ̀lẹ́ 5 p.m. on Dayo Agboola Radio TV. Pastor Adeesan, the man of God, has been equipped by the creator of heaven and earth to release the word of life into your destiny. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé please call +1443 631 2346. The Good News Bearers International Ministry is saying choose life and live with God forever. èmi ò yan kó. Jésù Kristi ti bẹ̀bẹ̀ mi. bẹ́ẹ̀ náà ni. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Oh, Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on Agboola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone
telephone +1443 760 8578. Balonta production, the ultimate in audio visual. Balonta production, the ultimate in audio visual. Báyé gbogbo bẹ́yàn tètè má ṣe bẹ̀rù wọn. Ọlọ́run tó ṣe ti àná á sọ̀rọ̀ rẹ̀ láyé. Wákàtí àlùyọ hour of breakthrough nítorí ohun gbogbo ní ìgbà tí àsìkò wà fún. Ó wí fún Sákéù lórí igi wípé lónìí ni ìgbàlá wọlé rẹ. Wákàtí àlùyọ tiẹ̀ náà ló dé yìí o. Hour of breakthrough on Dayo Agboola Radio TV every Wednesday agogo 3:30 3:30 p.m. Join the anointed man of God on the program, Apostle Anthony Aladekoba of Christ Throne Ministries Revival Center, number 2505 Lord Baltimore Drive, Windsor Mill, Maryland in America. Wákàtí àlùyọ on Dayo Agboola Radio TV every Wednesday 3:30 p.m. with Apostle Anthony Aladekoba of Christ Throne Ministry Revival Center. It's a powerful program. Jesus is Lord. It's Lord, it's Lord. Jesus is Lord. Jésù lolúwa. Yeah. òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtún jẹ́ ń sáǹpù ọmọ eléré ọ̀dẹ ètò ayọ́ka lẹ́tọ̀ ètò tó kàn ní lọ́gbọ́n kàn ní lẹ́kọ̀ọ́ fún ní lóye pẹ̀lú èdè abínibí bàbá wa gbọ́ngbọ́n kan sì ó ládùn nínú tó bá ti da agogo 5 rọ̀lẹ́ nílùú Amẹ́ríkà tó bá jẹ́ Nàìjíríà ńkọ́ agogo 11 lẹ́ni lọ́dọ̀ títí wa 10 lẹ́ni nílùú United Kingdom ní gbogbo ọjọ́ Àlàmísì tọ́sídẹ̀ẹ́ ẹ jẹ́ ká jọ mọ́ gbọ́ Dayo Agboola Radio TV níbẹ̀ lẹ́ ò ti máa jẹ̀gbáládùn ètò ìjàpá bùkélé ọmọ ẹ̀ ń tẹ́wọ́ o ìjàpá bá fọmọ rẹ̀ lésì ó lémi àmọ́ buyan ní nǹkan wà máa pè mí láhùn Ọláìdé ọ̀rọ̀ pọ̀ o ọmọ wọn nílùú gbọ̀ngàn olúfì ó káre tó ṣe bí ọmọ ahun ẹ̀yin àyànfẹ́ mo lẹ́ ògbérin àbẹ́ ògbérin orin ẹ̀ lórí bá dà ń lọ́mọ rẹ̀ gbé ẹ mọ̀ wípé Ọláìdédé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́ rẹ o àyọkàrè 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 Ọláìdédé òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí Dayo Agboola Radio TV lẹ́yìn tí màmá jẹ̀gbáládùn ètò. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayo Agboola Radio TV. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayo Agboola Radio TV. Every Monday ti Friday látọjọ́ Ajé dọ́jọ́ Jímọ̀ ni o. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayo Agboola Radio TV. Sọ́yà yìí o ètò tó lóyin ládùn wà lólówó ọjà kájẹ́bù gbàjẹ́ olówó ọjà tàbóhunkóhun ẹ pè Dayo Agboola sórí nọ́mbà rẹ̀ +144 376 085 78. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ o Dayo Agboola Radio TV. Sọ́yà yìí o ètò tó lóyin ládùn olówó ọjà kájẹ́bù gbàjẹ́. mo ní Ṣọ́wọ́nyá lẹ́tọ̀ ètò tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ Ṣọ́wọ́nyá lẹ́tọ̀ ètò tó lóyin ládùn ẹ wá polówó ọjà yín ẹ jẹ́ kájí ó bugbàjẹ́ tó bá yẹ pé ẹ̀yin ṣe ń jọ ẹ̀ wá lórí ètò lónìí ni Ṣọ́wọ́nyá rèé o láti Dayo Agboola Radio TV. Bàbá ló ń ta ló bá yín sọ̀rọ̀ ẹ bá ń gbọ́ bàbá ló ń ta ẹyẹ méjì jáde ẹyẹ méjì jáṣá bẹ́ẹ̀ ni mo ní kò sẹ́yìn tó lè dorí kodò bí àdán o àfilẹ̀ ìtẹ́jẹ́ ó bá tẹnu ẹ̀ jáde torí pé àwa làgbà adìyẹ funfun làgbà adìyẹ àwa làgbà ìjàkadì kọ́ ajúra wa lọ tìjàkadì kọ́ àgbàlẹ́tù ọmọdé làwọ́ mo ní rédíò sẹ́yìn pọ̀ káàkiri tẹlifíṣàn pé sẹ́yìn pọ̀ káàkiri ilé ìtúnyàtọ̀ o a máa wí pé ẹ lè rí gúnugún kọ́ máa bá dìé jẹun ẹ lè ráṣà kọ́ máa bá dìé jẹun ẹ lè rí gùgán bò náà kàlàmọ̀ gbogbo àwọn kan ẹ lè rí ká máa bá gùn òkè lókè lẹ́yẹ ń lọ òkè lóyè lẹ́yẹ ń fọ̀n
mo nígbà kan la bẹ̀rẹ̀ pẹ̀lú ká máa fi fóònù lò láyé ìsìn ó ti wá yàtọ̀ àwọn èbó ti rú dé gàbì ìbẹ́ rí lọ́tún lọ́sì ẹ̀gbọ́n sáǹdì ẹ̀ náà bó ṣe ń ṣe àwa náà kọ́ o ọlọ́run ni àtọ́lẹ́yìn èèyàn tẹ́ ń bẹ lẹ́yìn wa bẹ́ẹ̀ bá ṣe ń wò wá bẹ́ẹ̀ là á ṣe máa rí láìkì sí bẹ́ẹ̀ bá ṣe ń ṣó rẹ̀ bákan náà là á ṣe máa ráwọn èèyàn tó máa join sí ẹ̀yin náà wá polówó ọjà yín o ẹ mọ̀ pé everyday là ń ṣe ṣọ́wọ́n yá Monday to Friday ni ẹ wá polówó ọjà yín àwọn èèyàn tán ń wò pọ̀ lóríṣiríṣi àwọn èèyàn tán ń gbọ́ wá pọ̀ lóríṣiríṣi bó ṣe ń gbọ́ wá lórí rédíò wa tẹ́ ẹ lè download rédíò app yẹn lórí Google Play Store bákan náà lẹ́ máa wò wá lórí àwọn pages yìí lórí Facebook Samis Dayo Agboola ẹ̀ṣẹ́ lé ní Dayo Agbomida Diamond ẹ̀ṣẹ́ méjì Bàbá ló ń ta ẹ̀ṣẹ́ mẹ́ta Dayo Agboola Radio TV ó di mẹ́rin lórí Instagram wà yìí o Samis Agboola ó dé ní o ló ń ta bàbá ó di méjì Dayo Agbo 2017 ó wá di mẹ́ta tó wá jẹ́ lórí YouTube báyìí bẹ́ẹ̀ ṣe ń wò wáyé ẹ máa wò lórí YouTube náà bẹ́ẹ̀ náà bó ṣe ń lọ náà nìyẹn ẹ kàn táìpù Dayo Agbo lásìbẹ̀ yóò gbé gbogbo ètò tá a rí ṣe àtàwọn èèyàn tó ń wá ṣètò àti gbogbo òde tá a lọ gbogbo ẹlẹ́rìí ń bẹ̀ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká enjoy ìrìn ilé náà kó tó di pé a tó close ká tó close lónìí ọjọ́ Tuesday ọjọ́ 10 oṣù kẹsàn-án ọdún 2019 mo ní sátidé ó máa kọjá àbíkíáfò sátọ̀dé yìí mọ́mí wa Adéníkẹ́ Abóríṣàdé ó ṣogójì ọdún wọn ní invite yín oṣù pé mi invite yín ẹ gbọ́dọ̀ wá bẹ́ẹ̀ torí pé Baltimore gan mọ̀ pé òun gbàlejò ọmọ kọjá bẹ́ẹ̀ ló bá ti ń di láti ọ̀la lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní fi advertisement yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé sójú ìwòran ẹ mọ̀ rí advert yẹn ẹ mọ̀ rí ambili gbogbo yín mo pe o tó máa ń ta ló ní ẹ wá ẹni bàbá ló ń ta ló ní kẹ wá tẹ́lẹ̀ bẹ́ẹ̀ àti débẹ̀ ẹ̀yẹn wá bàbá ló ń ta wọ́n fi yín síbi tẹ́ jókòó sí torí yín láyé ṣètò ẹ lẹ̀ àní ẹ wò ọmọ àkọjá bẹ́ẹ̀ níjọ́ sátidé ọjọ́ 14 oṣù kẹsàn-án ọdún 2019 yes bẹ́ẹ̀ ni Feminiki àwọn náà ni wọ́n sọ mo fẹ́ dálẹ̀ sí yín lọ́rùn ó kọjá bí kíáfù yes go. With the first lady, you ready, Sasha? Yeah, Jazz. Jasmine Ọlọ́fin rèé o She'll like it. tẹ́ ẹ bá rántí Jasmine Ọlọ́fin òun ló kọ ijó tí mo jó yẹn ò jó rárá tẹ́ ẹ bá rántí òun rèé ẹ dàmọ̀ yẹ́sù. I'm fine, you're so cool, oh gentle, you blow my mind. eléyìí náà pè ní ṣó láìpí ẹ̀. Súnmọ́ mi náà, kò tiẹ̀ bá mi flow with me. mo lẹ́ lè pè wá sórí ètò Yes, get for your eyes. pẹ̀lú nọ́mbà eléyìí tẹ̀ ń wò lórí ìwòran yìí yìí tẹ̀ ń wò yìí 443-410-2427 nọ́mbà tẹ̀ lè pè wá sórí ètò nìyẹn. Ọlábọ̀dé wé lẹ́kan mo rí yín o ẹ kú àbọ̀ Mani Eke mo rẹ́yìn náà ẹ kú àbọ̀ I can see you God bless you Ryan Sari mo rí yín ọ̀rẹ́ mi olówó Délé Thomas too I can see you ẹ kú àbọ̀. ṣó láìkí ẹ̀ yé. Baby, come on. I'ma be mine. I swear, me on the fumble. I wouldn't waste your time. Like, I love you, story all over your body. You're so pretty. My BL shopping. Fizzy non-stopping. ṣó láìkí ẹ̀ èmi gan láìkí ẹ̀ ó kì í bọ́bọ́ yes sir. If you be my lover, I won't be Casanova. Timbari ẹ̀fẹ̀, ọgbọ́n orí àwọn èèbó ló jẹ́ ẹ máa rí wa wò báyìí. ọgbọ́n orí àwọn èèbó ló jẹ́ káwa náà máa rí nǹkan tẹ́ ń sẹ́ǹdì padà. ọgbọ́n orí èèbó ló jẹ́ ká ẹ máa gbọ́ wa. ọgbọ́n orí èèbó ló lè jẹ́ káyìn náà ó tún máa sẹ́ǹdì ẹ̀ sáwọn èèyàn kẹ́ ẹ máa share rẹ̀ kẹ́ ẹ máa ṣe watch party. ẹ jẹ́ á máa yin àwọn èèbó òjé. àwa Áfíríkà náà àwọn èèyàn dúdú ọgbọ́n tiwa náà kí la fi ń ṣe. mo ní láìpẹ́ láì jìnnà à ń mú ètò kan bọ̀ Máyọ̀kún la pè é Máyọ̀kún kákan mọ́ para wa lẹ́rìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ mọ̀ ọ́ dà bẹ́ẹ̀ wọ́n tẹ̀yàn bá rẹ́rìn àmọ́ yọ̀gù sí lójoojúmọ́ ni
Yeah. Yeah. Wo. Kó tó di pé a kúrò lórí ètò sẹ́ẹ̀. Mo láìkí ẹ̀. Orin lágbájá kan wọ́n jù ta mo láìkí ẹ̀. Wọ́n jù ta yé. tó bá ń bú ẹ ìwọ ṣàrọra ṣàmáa wò ó ti lọ wájú lédi o. Let me be your hero, the only one you follow. There will be no sorrow, I still love you tomorrow. Ẹ jẹ́ gbọ́ feedback yín ṣó clean ṣó clear ṣó nice. Tí n bá rí ẹ fẹ́ wò àríyá rẹpẹtẹ ṣó like it. That's what you got for me. So fresh and so clean. Ṣó like it. That's what you got for me. So tasty, you know what I mean. You got what I want. You want it, come my number one. So let's get it on. Like that, baby, come on. She'll like it. Like ẹ̀ She'll like it. like ẹ̀. Mo like ẹ̀. Jasmine Ọlọ́fin. Ẹ ṣeun. Òun enjoyment yẹ lọ́jọ́kọ́jọ́ ìwé. Kúlẹ̀ bá ṣe é bó ṣe kéyàgá gbogbo ẹ̀mí sọ mí lẹ̀ ń bọ̀ ẹ̀mí sọ mí lẹ̀ ń like ẹ̀. Ibi abájáyé dé. Iye ò jẹ́ tó jágbọ́ lágbájá. Lágbájá ọmọ bá mukọ́. Lágbájá ọmọ yìí ò ní pọ̀mọ́ rèé. Yes. Múta wẹ́wẹ́ ẹ fóúnjẹ sí èwo á máa jọba kékeré wọ́n ní ká máa jẹ oúnjẹ tí ò jù báyìí lọ. Èló ń jẹ́ bẹ́ẹ̀. As African man, I no dey chop small chinchini. Múta wẹ́wẹ́ ó ṣe jàre lágbájá. Ìjẹ̀bú ọmọ alárẹ̀. Prophetess alátiṣe ìyá àbíyè mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò wa mo rí bí ẹ ṣe ń wọlé God bless you ma. Wàrà ẹ̀nà lè joke with wàrà. Èkìtì àlìmọ́nì uyan. You don't know. Yam 24 hours me. Iṣẹ́ tó wà nínú àwọn yòókù Ọlágbájá lọ mú bọ́ọ̀sì bàbá Fẹlá Adékúnlápó ó mix ẹ̀ pọ̀ ẹ wò bóyá já gerege ẹ wò. No, not do When that. bread and butter No. dey. Excuse me. Ah. See, colonialism. Ó ṣorin yẹn ó mix ẹ̀ pẹ̀lú olóògbé Fẹlá Adékúnlápó Kútì abàmì ẹ̀dá. Bread and butter getting own advantage. Lie. He gets. Lie. I say he gets. Lie. Oh, Baba, you no go wan hear Okay, person. tell me. Bread and butter no go weigh you down. That will not concern me. Not concern me. See now. Dedicated men will eat sausage and bread every morning. I wonder o. They forget that ewa and mama tastes better. Yes. Tó bá jẹ́ ti mọ́ínmọ́ín èmi wà fún yẹn. Àbí you sef like am? Me, fella. You like am? You don't know. Cut down. Just cut am. Sham, shake. Put am, bam. Straight. Yam. They go finish am. Cut am. Baba. You don't know. My name is Fella. Ó yá wípé. Give me better food to shop. Hey, put down well. African man not the shop is small. Rose Esekume Adekunle, I can see you. How are you? Welcome to the show. This is Shawanya from Dayagbola Radio TV. Plenty oh, but make you no come think say I dey vex. Hey, put down well. Give me better food to shop. Hey, never, do you? Kò sọ́kà kò sáná mọ́. Kí ló wá pè mí ṣe ní pàtí o? Ó sá mọ́ bí mo ti wá. I put them where
bẹ́ẹ̀ lélẹ́yìí látọ̀dọ̀ lágbájá ọ̀pọ̀lọpọ̀ nù yóò ti gbọ́ rí ọkọjá àbíkíáfù fi síjọ́ ta ló ń jẹ oúnjẹ kéke ọwọ́ àwọ̀ ẹran yóò kún inú oúnjẹ ó sọ pé òun gbádùn a ní òfin mi ní àmàlà kó gbóná tó ṣe rámúkiri tó ń horu yè tó ṣe bù pàápàá. Is different from Europeans in the inner and cultural structure. ọ̀dà bẹ́ẹ̀ ẹgbẹ́ ìbò yẹn. From the creator's ascendancy. So, white man's food is white man's way. oúnjẹ òyìnbó yàtọ̀ sóúnjẹ tiwa. The African way. òun ló jẹ́ máa lo dúrọ́ọ̀gì àìlo dúrọ́ọ̀gì lọ́dọ̀ wa. Is different. nígbà tó o bá jẹ oúnjẹ gidi ọ bẹ̀rẹ̀ sí lo dúrọ́ọ̀gì láti jẹ́ kára rẹ̀ ó le. jẹ́ natural food. àbí dúrọ́ọ̀gì ṣáwa la introduce dúrọ́ọ̀gì ó kú wà lọ́dọ̀ wa àmọ́ nǹkan náà fi ń ṣe ọ̀sìn ìgbà táwọn èèbó dé. tọ́ńdọ́dọ̀ wa tán wá cultivate ẹ̀ làwọn mọ̀ pé olówó ni yèé. Adélùsì Amos mo rí yín o ẹ kú àbọ̀. Veronica Johnson bó o ní ẹ mọ̀ kú àbọ̀ sórí ètò ọmọ ọlọ́jọ́ bíi àná Vero jàngbọ̀n Vero gbajúmọ̀ ẹ kú àbọ̀ àdìdé dèdè. Màbínú kọrí sílé o, ìmájì wọn lẹ́gbà wọn lúyàn. Gínígíní bẹ́tà fùdù sọ náà. Ẹ fún mi lóúnjẹ tó tóbi kẹ́ẹ̀jẹ́ ń jẹ ń gbogbo tí wọ́n máa jọ ń jẹ kóńdó. Wọ́n kà ń fà á gbogbo tí láàyè ń gbadìí ẹ̀sìn. Wọ́n yìí dènà bíbádìí ẹ̀ ń lè tiwa wọ́n máa ń padìí ẹ̀ jẹ ni. Iṣu dàbámọ̀ mọ́ àṣàrò tẹ̀ǹpẹ̀ lẹ́tẹ̀ ọkà tẹ̀ǹpẹ̀ lámọ́lá bùyọ̀ ẹ̀bà túwọ̀ mọ́ elépo. Bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa bá wa share rẹ̀. Bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa fi ṣe watch party. Kódà lẹ́yìn ètò kan ẹ tún máa share rẹ̀. Tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ ń wọlé ni ẹ má bínú o. Ẹ ń bá bóre ọ̀fẹ́ ó gbàdúrà o. Ẹ ń bá bómi ìṣanwó bóúnjẹ ìtẹ́ báyìí náà ní dòun. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tí ẹ ti tẹ̀ ń wa lórí ètò lónìí. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ participate pẹ̀lú wa. Mo dúpẹ́ lórí ẹ̀yin tí ẹ comment náà. A dúpẹ́ ẹ jẹ́ pàdé lọ́la níjọ́ Wednesday lórí ètò Ṣọ́wọ́nyá bákan náà. Ǹjẹ́ títọ̀ la àwọn ojú tẹ̀ mọ̀ fi wò mí yẹn mọ̀ ní fọ́kẹ́. Àlé títẹ̀ fi ń gbọ́ mi ò ní di o. Ibi tẹ́ ẹ ti rí dátà tẹ́ fi ń sọ́ọ̀bù ibẹ̀ ò ní bàjẹ́. Àbùdí ń tomi àbùdí ń tọ́sà. Tòṣò tẹrùn ilé alákàn yìí gbẹ́ o. Àpò yóò ní ọwọ́ yóò ní kọ̀sàlẹ̀ àpò. Àpò yóò ní gbẹ́. Àwa lá máa wá yẹ́sìkẹ́. Ẹ̀yin lá máa bá. Ǹjẹ́ títọ̀lá náà mo pe Dr. Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ MON member order of Niger ó yá ẹ bá fi sí pé ó dàbọ̀.